Ẹ káalẹ́ o, ẹ̀yin ènìyàn wa ní tìbútòrò ibikíbi tí ọwọ́jà ètò wa ìbá ti bá yín. Ẹ sì kú ojúmọ́ láwọn apá ibìkan. Ẹ tó kú ẹ káàsán láwọn apá ibìkan bákan náà. Ọ̀dẹ̀ òdùn bí? Níre báyìí là á máa bá yín o. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní tó ní wákàtí ọjọ́ tá a wà yìí kò ní jẹ́ ká burú kó ṣẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. tó gbogbo bíkíbi tọ́wọ́jà ètò yìí bá dé, mo kí yín tológun mo sì kí yín tẹ̀sọ́tẹ̀sọ́. Elédùmarè, ọ̀rọ̀ wa dọwọ́ rẹ ńlẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà. Ètò tá a fẹ́ mú wá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó dá lórí kùdìẹ̀kudiẹ tí ń ṣẹlẹ̀ káàkiri tìbútòrò orílẹ̀‐èdè ní wákàtí tá a wà yìí. À ń pariwo pẹ̀lú òfararọ, ebi ń pàlú, ebi ń pa odidi ìlú Nàìjíríà. Ìjọba wa fi ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ó fi gún lágídí, wọn ò kákún. Tó gbé mi wá sórí ìkànnì nìyẹn. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìran Yorùbá ni mo fẹ́ bá wí, kì í sọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Yorùbá ẹ lọ máa fura báyìí, ẹ máa rìn tìfura. Gbogbo ibi tẹ́ ẹ bá wà báyìí máa fi fura rìn. Yorùbá máa pa òwe kékeré kan, bá ṣàwọn sí náà máa ń pè ní. Wọn ò ní pánsá ò fura, pánsá jáná. Àjà ò fura, àjà jìn. Àṣebónlé ò bá fura olè ní oko. Ẹ fura o, ìfura sí lóògùn àgbà. Nínú oògùn tó yẹ kéèyàn máa lé láyé, oògùn fura ló dáa jù. Nǹkan ń ṣe orílẹ̀-èdè yìí lọ́wọ́. At any time, at any fucking period, lòpin lè dé bá ní àjọ orílẹ̀-èdè yìí. Kí wàá nìdí tí mo fi ń pé kí Yorùbá fura? Ṣé ẹ mọ̀ pé alájẹ́ńdà a níbi tá à ń rè? Mo sọ nǹkan kan látẹ̀yìnwá. Mo ní tí changes bá fẹ́ bá ìràwọ̀ ojú ọ̀run, táyípadà bá fẹ́ bá, nǹkan kan ní ó trigger ẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ń tá à ń rò àbí ń tá à rò tí ó fi ṣẹlẹ̀. Ọ̀rọ̀ orílẹ̀-èdè tí ń súnmọ́ gègé ibi tá a fẹ́ gbélé. In tó jẹ́dùn ọkàn fún mi ní tèmi, òun ni lórí ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu. Ẹ̀dùn ọkàn ni tí bàbá yẹn bá fẹ́ẹ̀lì òfúlì. Ẹ̀dùn ọkàn ni ó jẹ́. Kó tó di pa bẹ̀rẹ̀ kí ni protest tán ṣe lọ́wọ́ yìí, àwọn ìran kan wá lóríṣiríṣi táwọn èèyàn rí. Àwọn èèyàn sì ti sọ àsọtẹ́lẹ̀ kan ká tó wọnú ọdún tá a wà yìí. Ẹni tó bá fídíò mi rìn látẹ̀yìnwá, ó ní ifá kan tó bá ọdún tá a wà nù rẹ̀ rìn. Ó ní ifá kan tó bá ọdún tá a wà nù rẹ̀ rìn. Tí wọ́n dẹ̀ sọ nípa ètùtù rẹ̀ pé gbogbo àwọn tó bá jẹ́ onípò gíga tí wọn ò bá múra dáadáa, ọ̀rọ̀ wọn àfàìmọ̀ kí wọ́n má sọ tó dáa lọ́wọ́ wọn nù lọ́dún tá a wà yìí.
odù tó bá ìrìn àjò ọdún ìjáde ni o. Yorùbá sì máa pa òwe kan, wọ́n ní abàgbà nínú jẹ́ bí ifá tí ò létùtù. Ifá yìí dẹ̀ farahàn, ó sì fi ètùtù rẹ̀ náà hàn. Inú Èkó yìí ni wọ́n ti dá ifá tá à ń sọ yìí. Èkó tá a wà nù rẹ̀ wọ́n ti dá ifá yẹn. Ifá yẹn dẹ̀ sọ̀rọ̀ nípa ojú ọdún tá a wà nù rẹ̀ yìí. Ó sì sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Ó sì sọ táwọn tí jẹ́ aṣáájú káàkiri tìbútòrò ilẹ̀ ayé tí wọ́n máa dojúkọ. Ó sì sọ ètùtù tí wọ́n ó ṣe. Ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ni ó dáwọ́ lé ètùtù yẹn tí ó mọ̀ gbọ́. Kì í sì ṣe gbogbo èèyàn ni ó ka ọ̀rọ̀ Ifá kún. Ṣùgbọ́n níjọ́ tí mo sọ̀rọ̀ yìí, mo ṣàfiwé rẹ̀ pẹ̀lú astrology, Chinese astrology. Jọ́ yìí ni mo sọ̀rọ̀ nípa Chinese astrology tí mo ní nílẹ̀ China astrology wọn ó wà nù mọ̀ tó jinlẹ̀ ju titi western world lọ. Wípé ẹni tó bá mọ̀ nípa astrology dáadáa, tọ́lọ́run bá wá fún ọ ní ẹ̀bùn tó bá astrology Chinese pàdé, wọ́n á rí pé ó deep ju astrology western world lọ. Àmúlùmọ́là pọ̀ nù astrology western world. Owó lè táwọn èèyàn máa ń gbọ́ sórí ìkànnì táwọn máa ń wò wéré àmúlùmọ́là pọ̀ ń bẹ̀. Ẹni tó bá fẹ́ go deep nínú astrology kó lọ wo astrology China, kó lọ wò. Ẹranko làwọn náà máa ń lò láti fi ṣe odù wọn, bí odù Ifá tilẹ̀ Yorùbá ń bí ló ṣe rìn. Láti over, let's say 20 or 15 to 20 years now, Chinese astrology ni máa ń lò. Mi ò ń lò ti western world. Tí n bá táwọn èèyàn máa ń gé lẹ́gbẹ̀ẹ́ mi máa ń rẹ́rìn ni, because ìmọ̀ inú rẹ̀ ó limit sójú kan. Ìmọ̀ tó wà nù ti Chinese current affairs ni. Àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ day to day ni. Àwọn nígbàgbọ́ pé every 13 years nìràwọ̀ ojú ọ̀run máa yí padà. Tẹ́ bá fẹ́ fi ojú ọ̀run tí ń ṣẹlẹ̀ lọ́dún ìwé, ẹ lọ mọ refer sáwọn nǹkan tó ṣẹlẹ̀ ní 2012. Oníkẹ́ fi compare kan tá à ń fèsì lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ 2012 ni ẹ máa fi wé nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. So ọdún yìí, ọdún àwọn China ni wọ́n fi ń ṣeré. Mo fi pè ní Dragon Year, ẹni tó bá tẹ̀lé fídíò mi tí mo sọ. Now ẹ wá wo ibi tọ́rọ̀ orílẹ̀‐èdè dóólé ní. Ibi tí mò ń bá lọ kì í ṣe pé mò ń bọ̀ wá sọ̀rọ̀ astrology. Mo kàn fi ń ṣàkàwé níbi tí ìrìnàjò orílẹ̀‐èdè délé nìní. Pé gbogbo tá a ti sọ látẹ̀yìnwá òun ni tí ń ṣẹlẹ̀ tẹ́ ń rí lọ́wọ́lọ́wọ́ yìí. A fi Ifá àwọn baba ńlá wa a fi jọ ọdún yìí. Ó sì ní odù tó bá jáde. Ibẹ̀ láti sọ wípé gbogbo ẹni tó bá wà ní ipò gíga, ipò ọlá, kì í ṣàwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì nìkan. Tó bá jọ̀gá onílé iṣẹ́ kan, ó bá wọn náà wí. Irú tí ń ṣẹlẹ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń fèsì ní sákù tí wọ́n náà inú ilé iṣẹ́ tán bá wà. Àìròtẹ́lẹ̀, àwọn nǹkan àìròtẹ́lẹ̀ yóò máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n wá jẹ́ ó yé wa wípé gbogbo ẹni tí kí irú nǹkan yìí bá ń ṣẹlẹ̀ sí yóò wá àgbò funfun. Ó ní nǹkan dẹ́bọ rẹ̀. Ó wá ní bí wọ́n ṣe ṣàlàyé pé wọ́n ó ṣe ṣe lórí Ifá tilẹ̀ Yorùbá. Ifá ilẹ̀ Yorùbá náà nǹkan ni o. Fẹ́ni tọ́lọ́run bá fún lẹ́bùn pé kó tẹ̀lé. Torí kì í ṣe gbogbo èèyàn ni ó tẹ̀lé. Ṣùgbọ́n ẹni Ọlọ́run bá fún lẹ́bùn kó máa tẹ̀lé Ifá ilẹ̀ Yorùbá, tó sì ní olúwo tó mọ Ifá dáadáa, tí ì ṣe àwọn alámùlùmọ́là, àwọn alátijẹ àtimú, yóò mọ tí odù Ifá ojú ọdún ìsọ. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ mi? Ṣé ẹ rí ọ̀rọ̀ táyé bàbá Bọ́lá Ahmed Tinubu bá jáde nínú speech wọn tí wọ́n kà? Ọ̀rọ̀ náà pa mí lẹ́rìn púpọ̀. Ọ̀rọ̀ náà pa mí lẹ́rìn. Yorùbá ní sàn án láàárín, ajé ni máa mú yàn gba kọ̀rọ̀kọ́rọ́. Èyí tí Yorùbá máa ń pa lówe pé sàn án láàárín, ajé ni máa mú ní pẹ́kọ́rọ́.
pẹ́kọ̀rọ̀ yẹn Yorùbá tó deep ni ìtumọ̀ rẹ̀ ni pé ajé ni máa mú èèyàn gba kọ̀rọ̀kọ̀rọ̀ ni sàn ló yẹ kí èèyàn rìn straight ṣùgbọ́n tó bá ti lọ́rọ̀ pé àwọn ajé kọ̀rọ̀kọ̀rọ̀ lèèyàn máa gbà wá owó èèyàn wọ́wọ́ níta gbangba ẹ má jẹ́ kí n tàn yín jẹ ká má dóònà pẹ́nu bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n jáde ka speech wọn tí wọ́n kà fún wa mo rí àwọn àrísà kan pẹ̀lú òṣèlú pé olóṣèlú ò lè kúre ẹ lè rí kí wọ́n lọ straight láyé especially lórí soil Africa olóṣèlú ò ní lọ straight lórí soil Africa eléyìí tẹ́ bá ti bá gbàgbé ìta gbangba rìn ó láàánú aráàlú nú púpọ̀ gbogbo ohun tí bàbá Bọ́lá Ahmed sọ pátá campaign ni kò sólè tó jọ mọ́ ti ṣe wá in tó dẹ̀ ṣẹlẹ̀ tó dẹ̀ mọ́rọ̀ yẹn wá tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé nígbà tí ẹ fẹ́ wá àdírẹ́sì wa lórí ọ̀rọ̀ protest ara ibi tí wọ́n ti ń ṣe mistake rèé o ti ń kọ́ sí gbogbo ìṣòro tá à ní lọ́wọ́lọ́wọ́ báyìí torí orin yẹn ti ń yí padà orin n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ protest ì ti ń yí padà sí nǹkan tí wọ́n rò òun ló jẹ́ máa jáde gbogbo àti mò ń pe bàbá yẹn ṣàkíyèsí pé gbogbo nǹkan kọ́ lọ́ọ́ fi play game gbogbo nǹkan kọ́ lèèyàn máa fi play game àwọn nǹkan kan wà tẹ́ jáde tẹ́ sọ sàn tẹ́lẹ̀ padà kún díẹ̀ ayé táwa nù rẹ̀ yìí kò rí bíi ti gbà yẹn n tẹ́ ẹ lò ní 2026 2006 2007 kì í ṣe irú politics yẹn lẹ́gẹ́ máa play nírò ẹ̀ ní ayé ti kú gbogbo bẹ̀ mọ́ ń sọ bọ́ẹ̀ ẹ̀ gbà bàbá in particular ẹni tó bá bá wa rí fídíò yìí ẹ bá wa share ẹ̀ dáadáa mo fẹ́ kó kan bàbá yẹn lára kí bàbá yẹn ó rí kì í ṣe báyé ti rí nígbà tẹ́ ẹ ṣe wà ń gọ́vnọ̀ lórí nísìnyí lẹ́yìn ìgbà tẹ́ ẹ kún gọ́vnọ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ tó ti lọ tó ti jáde kọ́gbọ́n kì í ṣe irú Jimmy kí ẹ lẹ́ẹ́ lò again then ìran kan lẹ ṣe gọ́vnọ̀ lórí ìran more than 500 languages lẹ́yìn ṣe ìjọba lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìṣẹ̀dálẹ̀ wá yàtọ̀ síra wọn tí orientation wá yàtọ̀ síra wọn tí thinking wá yàtọ̀ síra wọn tí belief wá yàtọ̀ síra wọn. ó ní mo ṣe advice wípé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ gbádùn orílẹ̀-èdè yìí ẹ ní ìdáwọn sọ̀rí àwọn èèyàn kan tí ó mọ ṣiṣẹ́ fún yín underground tí wọ́n mọ káàkiri àwọn èèyàn ní wọ́n fún yín ní information bí ìlú ṣe ń rí bí ìlú ṣe rí ẹ̀ mọ́ ń jẹ́ kẹ́ máa ṣe mistake mi ìdẹ̀fẹ́ kẹ́ sùn lé ló mú mi máa wá lẹ́ẹ̀mẹ́wàá nítorí pé tẹ́ ẹ bá fi lè sùn lé Yorùbá ní affect ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tẹ́ ẹ bá sọ fún oorun rẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn oorun yín lóru òun ní mẹ́mẹ́ padà wá wípé torí iṣẹ́ tá a ṣe lẹ́yìn bàbá nínú iṣẹ́ tí mi ṣe lẹ́yìn wà èmi ò sì ń fẹ́ kí iṣẹ́ tí n bá ṣe ó bàjẹ́ òun ló mú mi máa padà wá ní mo fi ń sọ̀rọ̀ fún yín ní gbọmọgbọmọ èmi nìkan ní màá takù yín màá sì takù yín títí tí ẹ fi ṣe tẹ́ fi ṣe dáadáa ni. Number 1 nínú àwọn mistake tẹ́ ṣe níbi oṣù mẹ́fà sẹ́yìn ẹ kéde wípé kí wọ́n ṣí bọ́dà ẹ ka àwọn 45 items kan wípé owó rẹ kọ́sítọ́mù gbọ́dọ̀ béèrè owó lórí ẹ̀ pé kó àwọn oúnjẹ yìí ká máa wọlé nítorí pé àwọn èèyàn ti ń jẹ́ ká ẹ máa mọ̀ pé oúnjẹ tó wọ́n níṣòro tẹ̀ ní. ẹ̀dẹ̀ kéde inú gbogbo ọmọ Nàìjíríà dùn pé president ti gbọ́rọ̀ wa ṣùgbọ́n mo wá ṣe fídíò kan lẹ́yìn ìgbà yẹn mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn tó lọ láti Ọ̀yọ́ tí wọ́n lọ kó ráìsì wọlé láti Kòtónú kọ́sítọ́mù ń padà lọ ń gba ráìsì lọ́dọ̀ wọn lágodi ńbàdàn tí wọ́n ń nà wọ́n máa ń nù sọ wọn nínú ọjà wọn ọjà Bódìjà sọ́rí tí wọ́n ń gba tí wọ́n ń fọ́ṣọ̀fù wọn tí wọ́n ń kó ọjà ráìsì jáde ńbẹ̀ tí wọ́n ń kó tí kọ́sítọ́mù ń wà á lọ. táwọn arábàdàn fi ń sọ ńgbà náà lọ́hùn pé yóò dìjà pé táwọn bá dẹ̀ fèsì kọ́sítọ́mù yóò le
tẹ́ bá tú Ìbàdàn lẹ̀ pẹ̀lú custom yóò le. Yóò le. Mo sọ nínú fídíò mi gbà yẹn. But mo rí pé ẹ̀ka kún. Now kíní yẹn wọ́n tún ń lọ báyìí sìn. Ẹ tó ti jáde again. Tó bá jẹ́ pé ẹ mọ̀ sí lo politics game, kò yẹ kó tó wà nù tẹ́tùn sọ again pé nísìn báyìí o àwọn items kan wà o ẹ ti sọ tó bá ti jọmọ́ oúnjẹ kí custom lift ban lórí ẹ̀. Kò sẹ́ni tó gbà yín gbọ́, torí ẹ̀ ni mo fi ṣe fídíò kan lẹ́yìn ìgbà yẹn again. Mo ní bàbá, gbogbo tẹ́ ẹ máa ń promise àwọn èèyàn, tẹ́ bá ti mọ̀ pé kẹ́ ẹ̀ ní í ṣe, ẹ mọ̀ wá sí orí ìkànnì láti wá máa promise àwọn èèyàn mọ́. Mo ṣe fídíò yẹn náà wípé ń jẹ́ káwọn èèyàn máa rí yín bí òpùrọ́, bí ẹlẹ́tàn èèyàn, bí ẹni tí ń ta àwọn èèyàn jẹ. But despite that náà ẹ gbọ́, ìgbà tẹ́ ẹ máa tún give speech níjọ́ Sunday tó kọjá yìí náà, the same thing lẹ́tún sọ. Èmi wá suggest pé tó bá jẹ́ pé lódodo lẹ fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ìyàn tó ń bẹ lórí ilẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ fẹ́ kó lọ, ẹ gbé ọ̀gbẹ́ni Adéwálé tó jẹ́ custom controller, ẹ jẹ́ kó gangan fúnra lára ẹ wá fẹ́ ẹnu bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ wípé president Nàìjíríà ó ti order mi as a custom controller pé káwọn ọmọ mi kí wọ́n máa yọ̀ǹda tó bá ti jọ mọ́ oúnjẹ. Ìjọ náà làwọn èèyàn máa gbà yín gbọ́, ṣùgbọ́n kẹ́kàn máa sọ kẹ́ máa lọ ká máa rí ẹnìkan tí ó àdírẹ́sì wà lẹ́yìn rẹ̀, àwọn tó wà ń bẹ̀ ká máa fa àwọn èèyàn pa ẹ lọ́wọ́ tó ń fojú àwọn èèyàn rí ń bọ́dà lórí ọ̀rọ̀ ráìsì. Òun ló jẹ́ kí ráìsì yẹn ó sì wọ́n dọ̀la tí ò fi wálẹ̀. So àwọn èèyàn rí yí bí òpùrọ́. Ṣé wàá rí níbi tẹ́ ẹ̀ tí ń play game yẹn, àwọn ọ̀ràn kan bẹ wọn ò ṣeé tàn. Tẹ́ ẹ bá àwọn Haúsá dìrì ẹ má tàn wọ́n. Òun ni tẹ́ ẹ rí ní Kaduna, Kano lánàá àti jẹta, táwọn ọmọ yẹn ń gbé placard tí wọ́n tó ń gbé àsíá Russia dání. Ẹ̀yin lẹ kọ́ sí gbogbo ìrìn àjò tí fi ń rí bẹ́ẹ̀ o. In tó gbé mi wá sórí ìkànnì gangan lálẹ́ yìí, òun ni ọ̀rọ̀ àsíá tí wọ́n ń gbé kiri wọn yẹn. Bàbá mo mọ̀ pé ẹ̀ ní ìkàkùn, nítorí pé àwọn tẹ́ ẹ kó tira tọ́jú adviser yín wọ́n fẹ́ tì yín débi tẹ́ ẹ ti forí bẹ́. Àwa Yorùbá tá a jẹ́ ọmọlúàbí Yorùbá tá a ní parọ́ tàn yín, à ń rí géèmù yẹn bó ṣe ń lọ. Irú àwa àárín àwọn Haúsá náà bí wá sí, nígbà tí wọ́n bí àwa Haúsá náà bí irú èmi sí. Ìdí tó jẹ́ kí n máa wá gbogbo ìgbà nìyẹn, mo mọ Haúsá gan, mo mọ wọ́n jù yẹn lọ. Mo mọ Haúsá jù yẹn lọ. Mo mọ tí wọ́n lè ṣe ń 9 minutes. Tí Haúsá bá ṣàlùkà wà ní fún ọ láwọn Fúlàní, tá bá ṣe àlùkà wà ní fún ọ pé nǹkan báyìí á ṣe, tí ẹnìkan bá lè sọ pé bí gbogbo ilẹ̀ Haúsá kan báyìí láwọn fẹ́ kí wọ́n rìn wà láì, tó bá ti jẹ́ elédè míì wọ́n yí àdéhùn tá bá ṣe fún ọ wọ́n yí padà, tí ó sì sí bàbá ẹni tí ó fi bí wọn. Bá Haúsá ṣe rí nù. Ìtẹ́ rí flag tẹ́rí tán gbé dání yẹn, àsíá tẹ́rí tán gbé dání yẹn, àsíá Russia tẹ̀wọ̀n ó dìpù ju bẹ́ẹ̀ ojú tẹ́ fi ń wò lọ. Ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ láti wákàtí kẹ́ẹ̀tì àwọn DSS ń jáde kí wọ́n máa wádìí kíní kí ló kọ́ sí àsíá yẹn. Kì í ṣe bẹ́ẹ̀ ṣe rí òun ló ṣe rí o, ó jù bẹ́ẹ̀ lọ. Bàbá ńlá wọn ní ayé àti tọ̀run ni bàbá Bọ́lá Ahmed Tinubu. Tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ play game lórí àsíá flag Russia tẹ́ rí yẹn, àfàìmọ̀ kọ́ mi mọ́ tẹ̀yìn ọ̀gbìn lẹ́nu. Àṣírí mo gé fún yín lénìí, because àwọn èèyàn rí àwọn kìíní kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ protest. A lot of people rí, àwọn èèyàn lálàárí, wọ́n dẹ̀ sọ fún abí ó ṣe rí. Ara kìíní yẹn lẹ́dọ́gbọ́n play tẹ́ rí yìí. Bàbá ẹ du ẹ̀mí yín báyìí, ẹ sì dulẹ̀ Yorùbá. Wọ́n ní méjì tí màá fún yín nù, wọ́n ní méjì, ìkìlọ̀ ńlá méjì tí mo fẹ́ kì fún yín. Ẹ du ẹ̀mí yín, ẹ sì dulẹ̀ Yorùbá. Wàláì, láti wákàtí tá a wáyé lọ ẹ máa du ẹ̀mí yín, ẹ sì dulẹ̀ Yorùbá. Ẹ wá béèrè, mo mọ̀ pé ẹ ní ká ọ̀rọ̀ mi kún o,
inú mi máa ń dùn tẹ́ ẹ̀ bá kọ̀rọ̀ mi kún mo ṣe tún bẹ Ọlọ́run ọba tó dá ayé àti tọ̀run mo tó bẹ àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu kẹ́ lè bá a rí bí ti máa rí. Kí ni mo fẹ́ fàyọ́ ńbẹ̀ ẹ lọ béèrè lọ bàbá Ọbásanjọ́ ní 1976 tí wọ́n pa Murtala sẹ́mi pé àwọn Haúsá lára wọn ni wọ́n arrange ikú Murtala ìgbà tí wọ́n dẹ̀ gba ẹ̀mí Murtala tán tí ní ká gbẹ̀mí rẹ̀ tán Bísálà tán jọjọ wá láti Kánò ó wà náà àwọn tí wọ́n plan ikú Murtala tó jẹ́ defense ẹ̀ ìtí mo fẹ́ fàyọ bàbá immediately tí Ọbásanjọ́ rí pé wọ́n gba ẹ̀mí Murtala tán nígbà tí wọ́n ṣe kú tí wọ́n fi gbàjọba lọ́wọ́ Gawon bàbá Ọbásanjọ́ ò sí ń bẹ̀ ṣùgbọ́n torí ráǹkì tó wà àti pé wọ́n gbọ́dọ̀ fi èdè ẹ̀yà míì ṣègbákejì òun ní ìrìnàjò yẹn fi kan Ọbásanjọ́ pẹ̀lú ìṣẹ̀dá irun orí tí ń bẹ lórí Matthew Òkìkíọlá ló fi jẹ igbákejì Murtala. Ìmọ̀délẹ̀ tí Murtala kú wọ́n rí wípé àwọn Haúsá rí wípé ọwọ́ Ọbásanjọ́ ò sí ń bẹ̀ ni wọ́n fi yọ̀ǹda pé kó control. Ìmọ̀délẹ̀ tó dẹ̀ control bàbá Ọbásanjọ́ wá ronú bí mo ṣe fẹ́ kẹ́ ronú ó ní mò ń sọ yìí o bàbá Ọbásanjọ́ wá ronú lọ wípé àwọn tó lè mọ ọmọ ìyá wọn tí wọ́n dá ẹ̀mí rẹ̀ lógbòdò ta ni ó wàá jọ wọ́n lójú Fúlàní wọ́n fi ṣe gbákejì Ọbásanjọ́ Yar'Adua náà fi ṣe gbákejì rẹ̀ ó sì mọ orúkọ tí Yar'Adua dì múlẹ̀ Haúsá pẹ̀lú agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́básanjọ́ bá fẹ́ jáde irú ìtẹ́yìn ń lo àwọn convoy hóhóhó kiri yẹn Ọbásanjọ́ lò ní 79 lọ ní 75 76 to 79 ẹ lọ bèrè dáadáa Matthew Òkìkíọlá sì wà láyé ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ kò lò nǹkan tọ́básanjọ́ lò space bus ńlá ló máa ń lò yóò wá fi Yar'Adua síwájú rẹ̀ báyìí yóò fi ẹni tó jẹ́ gbà kẹta sí wọn third in command wọn yóò fi sẹ́yìn yóò fi fourth in command sí fourth yóò fi 50 sí right òun Ọbásanjọ́ wà jókòó láàrin yóò wá kó àwọn sọ̀ǹgbẹ̀sọ̀ǹgbẹ̀ wọn àwọn tó lókìkí nínú àwọn ọmọ wọn tó kọ wọn gbayì gidi tọ́mọ̀pá lágbára ni wọn Ọbásanjọ́ wà kó wọn òun wà jókòó láàrin pé in case wọ́n lè fẹ́ bọ́ǹbù mọ́tò tó ń wà kẹ́mẹ́ Ọbásanjọ́ ṣe play game pẹ̀lú Haúsá yóò wá jókòó sáàrin wọn ìmọ̀ ń retí ikú lójoojúmọ́ ẹ lọ bèèrè lọ́wọ́ Ọbásanjọ́ lọ́rọ̀ tí mo sọ yìí bàbá ń bẹ láyé lẹ́nìí kò yìí kú ẹni kó jà mí níyàn lórí ọ̀rọ̀ tí mo sọ torí most àwọn game ọ̀rọ̀ tí mo ń sọ yìí ṣẹlẹ̀ nígboro ìlú Kaduna ní bẹ́ẹ̀sì bàbá Ọbásanjọ́ ẹ lọ bèèrè dáadáa so tí ó bá wá sẹ́kọ̀ọ́ gbà náà tí ó bá ṣe anything bí ṣe ń rìnrìn àjò ẹ̀ pẹ̀lú àwọn ọmọ lánàá àárín lọ́básanjọ́ máa ń jókòó sí torí ẹ̀ ní òjé ó ṣe ti bàbá wa Awólọ́wọ̀ ó rí i pé Awólọ́wọ̀ ó mọ̀ ṣẹ̀mí òun ni wọn ò ní jẹ́ kó òun ó ṣẹ̀mí lọ́básanjọ́ fi ṣe Yorùbá tí fi ń favour àwọn amọ́là pé kí wọ́n bá dá ẹ̀mí rẹ̀ lógbòdò ẹ̀mí tiẹ̀ ló dùn nígbà yẹn ẹ lọ bèrè lọ́wọ́ Ọbásanjọ́ dáadáa ó sì wà láyé lẹ́nìí ìdí rẹ̀ rí tí mo ṣe wọ́n ń fọ́n yín ní wọ́n nì ẹ̀yin ti play sí wọn lọ́wọ́ wọ́n ti rí yín géèmù tẹ́ ẹ̀ máa ń play wọ́n ti rí yín pátápátá wọ́n mọ̀ pé ẹ fẹ́ràn ara yín 1 number 2 wọn ò trust yín mọ́lá ò trust yín àwọn Yorùbá tó jẹ́ ọmọ ìyá yín gan wà tó trust yín mọ́ nítorí pé ẹ̀yin like géèmù gan gbogbo nǹkan lẹ́ mọ́ fi play game gbogbo ẹ̀dá tó bá ti gbọ́n láyé tó bá ti ní ìwà báyìí nínú pé kéèyàn ó play gbogbo nǹkan ní géèmù bọ́rọ̀ wọn ṣe máa rí lọ́rọ̀ yín ṣe ń rí lọ́wọ́ yìí bàbá òdodo ọ̀rọ̀ tó kóró ní o àwa mọ̀ yín gan gbogbo nǹkan lẹ́ mọ́ fi play game tí ò lè yẹ kó máa rí bẹ́ẹ̀ téèyàn ó bá jọ́ sàká kó jọ́ sàká tẹ́ bá jọ́ sòkò kó jọ́ sòkò èwo ni òṣòkò sàká iní jẹ́ káwọn àyà yìí rẹ̀ dẹ̀ yóò máa rẹ̀ yín lára ẹ má play game ní level tẹ́ wà yìí ẹ ló gbáǹkó ẹ díjú pa ẹ dájú pa kẹ́ wọ́n lè bẹ̀rù yín kí wọ́n lè mọ̀ pé akọni ní ẹ̀sọ́mọ ẹ̀yìn agbó ìdí rẹ̀ tèmi ṣe ń dọ́gbọ́n bá yín sọ̀rọ̀ bàbá tọ́lọ́run bá fún yín lọ́rọ̀ tèmi gbọ́ tọ́lọ́run bá fún yín lọ́rọ̀ tèmi gbọ́ ṣùgbọ́n mo tún bẹ Ọlọ́run lẹ́ẹ̀kan sí Ọlọ́run ní jẹ́ kẹ́ tẹ̀ lọ́rọ̀ mi ṣùgbọ́n o
ní tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tẹ́rí tán play lọ́wọ́ yẹn géèmù yẹn deep ju bẹ́ẹ̀ ṣe rí lọ àṣẹ arọ́ṣẹ́ àtàn gbé dání ó deep ju báyẹn lọ òdodo ọ̀run lẹ́gbọ́ lẹ́nu mi lénìí ní tẹ́rí tán gbé dání yẹn ó deep ju báyẹn lọ ìkìlọ̀ ńlá dẹ̀ ni fún yín ẹ lọ du ẹ̀mí yín bàbá Ọbásanjọ́ bàbá Tinubu kẹ́ẹ̀sì du ilẹ̀ Yorùbá because mo sọ̀rọ̀ yìí níjọ́ ní mo ní tápọ̀ ọba ṣe sánmọ́ èèyàn máa ka lérí ni ẹ tún ràn Yorùbá lẹ̀ ọwọ́ yín ló wà ikú dàkán bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ bá play ẹ̀ ọ̀nà méjì ni ó já sí ìṣídà kó já sẹ́mi tàbí kó já sí ìrọ̀rùn ṣùgbọ́n mo tún bẹ lọ́n fún yín lórí ìyẹn pé ìrọ̀rùn ni ó já sí tọ́lọ̀ bá fún yín play nítorí pé ńlára ọmọdọ́mọ yín ó máa jẹ lọ for life òun ni tẹ́ ẹ bá tú ìran yín lẹ̀ kó lóko ẹrú ṣe ti rí géèmù táwọn Haúsá play báyìí ṣe pé wọn ò ṣe dára dé ṣe ti rí Fúlàní ò ṣe dára dé o ní tó ba iye Àfọ̀njá jẹ́nu o tó bá jẹ́ pé ẹ máa gbọ́ ìtàn dáadáa òun lára àtàn tí mo bá bàbá wa Gani Adams sọ̀rọ̀ bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams sọ nígbà yẹn tó dàbí ìgbà téèyàn ń bá wọn wí tá à ń sọ nígbà yẹn ìtàn Yorùbá yìí ṣe ń tẹ́ ẹ máa mú bíntín ẹ máa kàkún láti pilẹ̀ làwọn ọ̀rọ̀ yìí ti ń wọ́ wá bí ìran Fúlàní ṣe máa ń play game pẹ̀lú ìran Yorùbá nìyí tẹ́ ẹ bá lẹ́ẹ̀mọ́ àmẹ́ǹdì ẹ̀ pé yóò balance kò lè balance bọ́lá ń ṣe dá wọn nu àwọn ọmọ bìtíré èèyàn ni àwọn bìtíré ayé ni wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú èèyàn ẹ̀yà wọn nìkan náà válù wọn ò válù ẹ̀yà míì kán fẹ́ yín níyàwó torí ẹ̀ ní máa ń yà mí lẹ́nu tí bá rí Yorùbá tó tẹ̀dí ilẹ̀ fún Fúlàní nígbà tó fi òbò ṣòfò ni sorry to say it I'm telling you torí ìran yẹn ẹlẹ́tàn ayé ni wọ́n ẹlẹ́tàn wọn ò ní oore tí wọ́n ṣe fúnra mi o lẹ́yìn ìran wọn tó máa ń bá ọrìn bí wọ́n ṣe torí ẹ̀ ní yíbò tí ò bá wọn ṣe bí yíbò ṣe wà yẹn a máa rò pé bóyá yà ń jẹun àbí kìnìún kan pé wọn ò lè jẹ president Nàìjíríà wọn àlàáfíà náà wà bó ṣe wà yẹn àlàáfíà àwọn ni kankan máa gbé jòrú sanra wọn mọ́ Yorùbá tó tira wa bọ tá à ń tira wa bọ Fúlàní lọ́nà lójoojúmọ́ ẹ̀sùn èrè tá a ti jẹ lájọ́ tá a ti ń tẹ̀lé Fúlàní kiri ẹ̀sùn èrè Yorùbá ẹ̀sùn èrè lájọ́ tá a ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yìí ẹ̀kejì tí Yorùbá ó ṣèjọba orílẹ̀-èdè rí òun náà lẹ́yìn eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́ yìí ṣé ẹ mọ tójú yín ti rí ṣé ẹ mọ tójú yín ti rí géèmù yẹn dọwọ́ yín o tẹ́ bá kọ́ntínú láti mọ play bẹ́ẹ̀ ṣe ń play ẹ̀ lọ yẹn tó bá yíwọ́ tó ẹ̀yin nìkan ni ó kú o ìmọ̀ràn tẹ́mi mú wá lálẹ́ yìí nìyẹn tá a bá tún rí àtúnmú wá ọ̀dà.